Àwọn èèyàn mi tó tẹ́lẹ̀ńkẹ́jọ ó ga jù. A dẹ̀ kú bó ṣe ń lọ ní ààfin. Àánú Ọlọ́run á wà lórí gbogbo wa o. A ní ṣubú dànù. Lọ́ba ni wọ́n ń ṣe festival Yèyé Mólú ní ààfin. Wọ́n ní àná, wọ́n ní wọ́n ti ń gbaradì láti ìjọ yìí. Ọjọ́ on the 19 yẹn, ẹrẹ́ máa run, kútúpọ̀ àwù. Wọ́n fẹ́ ṣe Yèyé Mólú ọdún. Ẹ ṣá mọ̀ bó ṣe máa ń ṣe ọdún wọn. Enjoyment ní ààfin yẹn gbogbo ìgbà. Ṣàdédé náà wá gbọ́ pé Prince Adétúnjí bó ṣaláìsí. Ìyẹn ní àná yẹn. Wọ́n ní ìdúró sí bẹ̀rù sí. Báwo láti wá ṣe yìí sí? Wọ́n ní ìbànújẹ́ sórí àgbàkodò lẹ́yìn ààfin lánàá. Yèyé Mólú o, kí leléyìí kíní yìí ti ba nǹkan jẹ́ o. Ó ti ṣe gbá, ó ti ṣàwo. Ibi tó lúkálùkù ti gbaradì. Tó ti múra sẹpẹsẹpẹ. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní béèrè question. Wọ́n bẹ̀rẹ̀ sí ní dá question bú kábíyèsí. Ṣé kò wá ní ṣe ni? Ṣé Yèyé Mólú ò ní wáyé lọ́dún yìí mọ́? Torí àná ló bẹ̀rẹ̀. Àná ni ó yẹ kán ṣe. Wọ́n ní kábíyèsí kò mọ nǹkan tó fẹ́ dá wọn lóhùn. Nígbà tí èèyàn sọ pé ẹ̀gbọ́n òun kú, ẹ wá ní kẹ wá tún ṣe Yèyé Mólú. In fact, kábíyèsí wọ́n ló sọ sí kábíyèsí lẹ́nu buyọ̀ sí. Báwo ni wọ́n ṣe fẹ́ ṣe irú eléyìí sí? Parọ́pò, bàbá ó wà láàfin. Ọmọ ẹ̀, nǹkan kan ṣe, ọmọ ẹ̀ ṣaláìsí. Ṣé nǹkan ìdùnnú nìyẹn? Kí ni nǹkan tí ìbá pọ̀ tó yẹn? Kí ni ìbá le tó yẹn? Tó wá pé bàbá yẹn ò tiẹ̀, tó pé bàbá ti dàgbà débi tágbà ń rè. Bàbá ti lọ bá Ọlọ́run. Pé a gbọ́ pé bàbá dàgbà, ó darúgbó, fi èrìgì jobi, ó fi kíní wú parí. Gbogbo ẹ̀. Tó wá pé ìyẹn ni ìyẹn ìbá sì dá díẹ̀. Wọ́n wá sọ, kábíyèsí lè sọ pé ó dà. Ẹ jẹ́ ká yè fi pamọ́ sí ẹ̀gbẹ́ kan. Kẹ́dẹ̀ máa ṣe nǹkan tí yín, kẹ máa ṣe. Wọ́n kàn lè pardon ẹ pé kábíyèsí kàn lè rọ́jú. Pé ṣé nǹkan tó fẹ́ ṣe nìyẹn? Kàn ṣe. Wọ́n dẹ̀ ní kì í ṣe pé ọjọ́ kan náà fẹ́ ṣe. Wọ́n ní ó lè lo 2 days, wọn ò mọ bí ọjọ́ kan ní, bí ọjọ́ méjì, bí ọjọ́ mẹ́ta náà fẹ́ fi ṣe. Ẹni ẹlẹ́ni tó mọ̀ nù bọ̀dẹ́ ìyẹn wà ńbẹ̀. Ṣé nítorí pé ó jẹ́ kábíyèsí? Ṣé nítorí pé ó ṣe kíní? Ṣé ordinary woman being ṣé wọ́n lè ṣe irú ẹ̀ fún? Òun dè inú ọgbà náà ti fẹ́ ṣe. Ọ̀dọ̀ kábíyèsí náà ti fẹ́ ṣe. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, àwọn tradition míì gan pàápàá. Ó mà ní bó ṣe jẹ́ o. Ó ní bó ṣe jẹ́ o. Wọ́n ní kọ́ọ̀lù ń wọlé tó ń wọlé lọ́tùn tó ń wọlé lósì. Pé kábíyèsí, àwa ti ṣèyí tí Yèyé Mólú ńkọ́, kíní kan. Wọ́n náà ṣà ń sọ. Ṣé wọ́n fẹ́ ṣe ni àbí wọn ò ní ṣe? Bẹ̀sẹ̀ nǹkan tá gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì according to nǹkan tá ń gbọ́ ni wípé ó dàbí pé wọ́n ní tó ń bá ṣe, ó ní consequences tó máa ṣẹlẹ̀, wọ́n ti ṣe kíní yìí láti ìgbà táláyé ti dáyé. Yèyé Mólú yẹn, wọ́n ní first wife queen ní Ilé Ifẹ̀ láti ìgbà ìwáṣẹ̀. Ìgbà yẹn ni wọ́n ti ń ṣe. Báwo ló ṣe máa di ọdún ìtàn sọ pé kíní? Bóyá ó dẹ̀ ní nǹkan tó máa ń bù fún wọn. Bóyá ó ní ìbùkún tó máa ń gbà lọ́wọ́ ẹ̀. Bóyá ó ní nǹkan kan tó máa ń ṣe. Ṣé ẹ rí àwọn tradition? Ẹ̀mí mímọ́, Ọlọ́run ṣàánú wa. Ó sọ sí mi, ó bú sí mi lẹ́nu buyọ̀ sí. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó ṣòro dá sí? Ìgbà tó ti jẹ́ pé nǹkan tó ń ṣe nílẹ̀ Ifẹ̀ nìyẹn. So, àwa kàn sọ pé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Àbí báwo ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe ń ṣe? Wọ́n ní kéèyàn fi ọ̀rọ̀ ṣírò ara ẹ̀ wò. Kéèyàn fi ọ̀rọ̀ ṣírò ara ẹ̀ wò. Ó kù díẹ̀ káàtó. Torí celebration tí wọ́n ń celebrate Yèyé Mólú tó ń ṣe nígbà ni. Ó yé àwọn tó ṣe, ó dẹ̀ yé àwọn tó fi lélẹ̀.
ẹ̀tàn tó wọ́n wá fi wọ́n bóyá wọ́n dẹ̀ ti sọ because I don't know. Kristẹni lèmi o, èmi ò mọ nǹkan tó ń jẹ́ kíni àwọn forefathers wa náà ń ṣe ìṣẹ̀ṣe o. Bẹ̀tì tèmi mọ̀ ní ìlànà Ọlọ́run. Ọlọ́run wa ò rorò. Ọlọ́run wa kún fún àánú lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run á bá wọn yanjú ẹ̀. Bẹ̀tì nǹkan táwa ò kọ̀, nǹkan táwa mọ̀, òun la ṣe ń béèrè. Pé nǹkan tí ò bá yé èèyàn máa ń béèrè o. Wọ́n ní a béèrè ọ̀nà kì í ṣìnà. So, irú bí kábíyèsí, ẹ̀gbọ́n ẹ̀ wà, to God be the glory, kọ́ lọ́run ṣàánú fún wa. Bàbá, tó bá pé bàbá ò sí ní bàbá Kedere, wọ́n ní, ó sọ sí ni, bàbá, a ti gbàdúrà fún bàbá kó yan Ọlọ́run kó tu bàbá nínú, kí ó ní okun àti agbára àti oore ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè. Kọ́ lọ́run fi bá wa gbé wọn ró. Kó ṣàánú fún wa, kó ṣàánú fún Bárọ́pò kan lè rí ẹ̀mí fi gbé gbogbo nǹkan tó dàbí pé ó ń ni wọ́n lára. Kọ́ lọ́run kó bá wọn, kó tù wọ́n lára, kó tù wọ́n nínú, kẹ́mi mímọ́ bá wọn lò. Thank God pé bàbá Kristẹni, ẹ̀mí mímọ́ ni bàbá fẹ́ by this time. Ẹ̀mí mímọ́ tó máa tù yàn nínú. Kábíyèsí Kedere, Ọlọ́run agbára Ọlọ́run tó gbé sípò yẹn, á ṣíjìbò, á ṣàánú ẹ̀, kò ní ṣìṣe o. Àánú Ọlọ́run á máa bá gbé o títí láéláé o. Because ó ń yà wá lẹ́nu pé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa, àbí ó yẹ kó sún síwájú. Nígbà tí wọ́n dẹ̀ ti sọ pé déètì tó máa ń ṣe nìyẹn, àsìkò tó máa ń ṣe nìyẹn, wọn ò dẹ̀ gbọdọ̀ jẹ́ kó yẹ̀ pé kó máa ṣe. Ó ṣe yé wọn wí pé bí kábíyèsí bá fẹ́ ní kán lọ ṣe. Ṣùgbọ́n kábíyèsí dẹ̀ lè má participate. Tó bá tiẹ̀ fẹ́ participate, kò tiẹ̀ ní lè fi gbogbo taratara bá wọn participate. Ìbẹ́ èèyàn ẹlẹ́ran ara ni kábíyèsí. Èèyàn ẹlẹ́ran ara ni. Ó lè ní ó dáa ẹ lọ ṣe o. Ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kán fún ẹni tí kán fún kábíyèsí ní respect. Kán dẹ̀ fún Bárọ́pò ní respect. Bẹ́ẹ̀ ni, dídá sí ọgbọ́n ti wà o, ọgbọ́n ọmọdé wà o. Nǹkan tó yẹ ni ló yẹ ni. Okùn ọrùn kò yẹ adìyẹ. Ó yẹ kí wọ́n sọ wípé ẹ jẹ́ kí àsìkò yìí lọ ná. Tọ́n bá dẹ̀ ṣe ń yí àyè, wọ́n á dẹ̀ ṣe ní yíyà tó ń bọ̀. Bẹ́ẹ̀ ni, torí kán fi ọ̀wọ̀, kán respect nǹkan tó ṣẹlẹ̀ ní ààfin. Ẹ̀yin èèyàn mi, mo wíire àbí mi ò wíire? Ẹ bu àyíyẹ̀wò. Ẹ bá wa dá sétò yìí o. Kẹ bá wa share, kẹ bá wa like, kẹ bá wa subscribe bẹ́ẹ̀ ni. Kẹ́ dẹ̀ bá wa fi sí comment section. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa o. Jésù á jẹ́ ká ṣe àṣeyẹ nígbèsí ayé wa ní ṣíṣe o. Àwa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ṣe ń bá wa fi kà sí. Ọwọ́ tẹ fi ń ṣe gbogbo ètò rere yẹn sínú channel wa. Ọwọ́ náà ẹ ní fi gbé nǹkan burúkú ṣe lágbára ẹ̀jẹ̀ Jésù. Nǹkan rere lẹ́ máa fi gbé ṣe títí ayé àìnípẹ̀kun. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.